Olódùmarè, ẹ káàbọ̀ sórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Òdúnimí olóyè Dr. Adébáyọ̀ Fátókí láti ìlú Berlin, Germany. Lórí ètò lénìí a ní bàbá wa akọni òòṣà olóyè Sunday Ìgbòho lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lénìí. Kí ni wọ́n ní láti bá ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi? Kí ni wọ́n ní láti bá yín sọ lénìí? Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu bàbá wa. Ìgbélárugẹ àṣà Yorùbá o, ètò tó gorí afẹ́fẹ́, ẹ̀tẹ̀ tí ẹ jájọ gbọ́. Àwọn bàbá wa wọ́n wà nílé pẹ̀lú wa lórí ètò. Bàbá ẹ bá wa kí àwọn olólùfẹ́ yín lé. Ẹ mú kí gbogbo ọmọ Yorùbá lé lóko lẹ́yìn òde o. Náà bá tó láyé tó lọ́rùn kò ní dójú tó gbogbo yín. Àmì àṣẹ Yorùbá. Àṣà gbogbo yín bọ́. Àṣẹ Yorùbá. Ọlọ́wọ́n dẹ̀ wá tún ìlú wa ṣe. Àṣẹ. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi a kú oríire. So gbogbo iṣẹ́ tí Elédùmarè gbélé bàbá wa lọ́wọ́ wọn á gbé wa débùté re. Ẹni tó bá ní kò ní rí bẹ́ẹ̀ wọn á forí ara wọn di ni o. Bàbá, a ní ìbéèrè méjì láti béèrè lọ́wọ́ yín lórí ètò lénìí. Ǹjẹ́ tá bá tiẹ̀ ń sọ pé ọmọ Oòduà ni wá ọmọ Oòduà, kí ni wọ́n ń pè ní Oòduà, kí ni wọ́n ń pè ní ọmọ Oòduà, bàbá? O tó ń pè ní ìtumọ̀ Oòduà yẹn ni pé ìfẹ́. Ìfẹ́ ni Oòduà yẹn. Ṣé mo pé àwọn bàbá tá ń pè ní Oòduà yìí ó jẹ́ olólùfẹ́ ọmọ Yorùbá. Ìfẹ́ ló fi gbé ọkọ rẹ̀ kalẹ̀. So gbogbo ẹni tó bá pẹ̀rẹ̀ ní ọmọ Oòduà kò yẹ ká mọ bìtírì ara wa tàbí ká mọ dalẹ̀ ara ká mọ ṣèbàjẹ́ ara ká mọ gbẹ́ra alẹ́ torí pé bàbá wa tá àgbẹ̀ ní Oòduà ilẹ̀ gan ìfẹ́ ni ló fi gbé gbogbo nǹkan rẹ̀ kalẹ̀. So ìfẹ́ ni túmọ̀ ọ̀fẹ́ ló pé ọmọ túmọ̀ ẹ̀ wọ́n tó pẹ́rẹ́ lọ́mọ Oòduà tó ń bínú ọmọ Oòduà ẹgbẹ́ ẹ̀ sọ ọmọ Oòduà náà gbogbo nǹkan tí sẹ́mọ̀ yìí pé ẹni tó bá da Yorùbá lẹ́ni tó bá da kì í lárùn kankan lára bàbá rí ìjẹ́ lára ẹni tó bá da ní kì í ṣe gbẹ kí ni ata ni abànú torí bá nífẹ̀ẹ́ bàbá àbá nífẹ̀ẹ́ ara wa olùkó ṣe yí ìgbé ara rẹ̀ mọ́fẹ́ àmọ́ so a ní láti nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ lè túmọ̀ Oòduà ìfẹ́. Ẹ ṣeun bàbá wa. Tí ò ẹ̀yin èèyàn wa ń lé ẹ ti gbọ́ bí bàbá wa ṣe sọ, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, àwa ọmọ Yorùbá, àwa ọmọ Oòduà. So ó jẹ́ àkọ́kọ́. Ìkejì, bàbá, ìjàgbara tí ẹ̀ ń jà fún àwọn gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀ yìí, ǹjẹ́ ó tiẹ̀ ní àwọn kan tí wọ́n wá pè yín lé pé ẹ wá lọ jàjà fún àwa ọmọ Yorùbá ni àbí Ọlọ́run ló tiẹ̀ gbé sí yín lọ́kàn láti jí gìrì àti jà fún wa? Ọlọ́run ló bá ti ń jà fẹ́ dà èmi ò lè jà fún Yorùbá Ọlọ́run ló lè ṣe Ọlọ́run ló lè jà fún Yorùbá wípé inú Bíbélì nígbà tó lọ́ọ́ ṣe tẹ́tọ́ fẹ́ lu Mósè láti ṣiṣẹ́ ní Mósè ní kalẹ̀ mi Ọlọ́run ní kí lèmi mo fẹ́ lù ẹ̀ náà kì í ṣe pé Mósè lè ṣe bẹ́ẹ̀ pé inú ilé Mósè abẹ́ inú ilé Fáráò láti tọ́ Mósè dàgbà Fáráò ló pè ní ẹ̀ báwọn olóṣèlú Nàìjíríà yẹn bẹ́ẹ̀ mi ṣe wà pẹ̀lú wọn tí mo mọ̀ jẹun tí mo rí pé kàbá ni wọn ò nífẹ̀ẹ́ Yorùbá wọn ò nífẹ̀ẹ́ wa àwọn tá ń pè lórí wa olóṣèlú yẹn wọn ò nífẹ̀ẹ́ wa wọn nífẹ̀ẹ́ àwọn fámìlì wọn nìkan wọn ò nífẹ̀ẹ́ wa ètò ìrànsán àwọn Fúlàní tá a lè bá ta yìí Fáráò làwọn Ọlọ́run ní Mósè lọ sọ fún Fáráò kò mọ ní kó jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì lọ Ọlọ́run gbẹnu Mósè sọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ ṣiṣẹ́ ó wá lu Mósè láti sọ̀rọ̀ ṣùgbọ́n tó yẹ pé Ọlọ́run ló gbé Mósè wọ̀ láti sọ̀rọ̀ pé sọ̀kẹ́ báyìí sẹ́wọ̀n pé dandan ni kó di wàhálà so kejì pé nìkan Ọlọ́run ló kàn sọ pé ìwọ sọ̀rọ̀ Sunday lọ́bẹ̀ tó bá ti lọ ẹ̀mí máa rú ẹ̀ máa ti bẹ̀ gba Yorùbá yọ nínú gbogbo wàhálà tí ń jẹ wọ́n yẹn so Ọlọ́run ní kì í ṣe mi kì í ṣe pé mi mo sọ pé mo fẹ́ lọ gba Ọlọ́run kan ọkẹ́ wọ Ọlọ́run kò yé mi gan ọkẹ́ wọ Ọlọ́run ni. Iṣẹ́ Elédùmarè, kábíyèsí Ọlọ́run ọba Elédùmarè, ẹ ṣeun tí bàbá wa Sunday Ìgbòho tọ́lọ́run lò wọ́n láti gba àwa ọmọ Yorùbá nínú gbogbo tí àwa yìí. Bàbá, ìparí ọ̀rọ̀ ẹni pé kí ni ẹ ní láti bá àwa ọmọ Yorùbá sọ lórí nǹkan tí ó wà lẹ̀ gẹ́gẹ́ bí ìfọwọ́sowọ́pọ̀ àti bí ó ṣe lè wáyé? Tí mo kò fẹ́ sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá náà ni pé ká nífẹ̀ẹ́ ara wa ká dúró papọ̀ báyìí ká bá dúró papọ̀ báyìí ìyàwó lè jẹ wá á lè délẹ̀ ní tí ẹnìkan bá ti mọ lé ẹmọ kẹ́nìkan mọ lé àfẹ́ tí gbogbo bá ti jọ lé ẹmọ papọ̀ á délẹ̀ lérí yẹn ìsílẹ̀ tí ò lè pẹ́ kankan kì í ṣe nǹkan tó lè pẹ́ ọ́ tá a bọ́ lóko ẹrú yẹn pátápátá torí oko ẹrú ni Yorùbá wà ẹrú là ń ṣe nílẹ̀ Nàìjíríà dáhùn ẹrú ni Yorùbá ń ṣe nílẹ̀ Nàìjíríà yẹn
àlẹ́nu ẹ̀wọ̀n gbogbo yìí sì ọ̀gbẹ́sẹ̀ wà lẹ́tún lè bọ̀ ẹ̀mọ̀wé kàwé gbàpá gbà tí ò ṣiṣẹ́ tí ò sí kankan kálukú sàṣàlà pé kóun lọ ṣiṣẹ́ kóun lọ ọ́sùn tàdé àwọn òbí wa tán fowó tọ́ wa léèwé wọ́n bí wọ́n ti tọ́ ọmọ wílé ìwé ti parí pólì ti parí polytechnic ti parí university dẹ̀dẹ̀ ní káwọn náà mọ̀ jẹun ìgbà tó parí ìwé àwọn olórí wa ní kọ́ mọ lọ sọ̀kadà òun ní káwọn mí àwọn ti ríṣẹ́ fún wọn wọ́n á kó gbálẹ̀ lé wọn lọ́wọ́ ní kọ́ mọ gbá títì wọ́n ní kọ́ mọ lọ sàmọ̀tẹ́kùn sáwọn lè fún àwọn ọmọ tó ń bí sàmọ̀tẹ́kùn tó yẹ pé àwọn bàbá tó bí àwọn gbà náà wọ́n jẹ́ káwọn ọmọ sàmọ̀tẹ́kùn sí wọ́n di gọ́ọ̀nà wọ́n di sẹ́nitọ̀ wọ́n di ọ̀nà àwa ní ká ronú ara wa ká mọ̀ pé àwọn tàbí sọ lórí yẹn àgbọ̀dọ̀ tẹ̀lé wọn mọ́ ká mọ̀ mọ́ bá wọn pariwo 2023 yẹn torí pé gbogbo ẹni tó máa ń bínú Yorùbá wọn ní di 2023 yẹn gbogbo àwọn tó fẹ́ kó Yorùbá fẹ́ kí Yorùbá kò lóko ẹrú wọn ní di 2023 tí wọ́n pariwo yẹn tí wọ́n tún lọ ń kóra wọn jọ láti mọ sọ̀tẹ̀ Yorùbá yẹn wọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ kí Yorùbá lọ sí tí ó fẹ́ kí Yorùbá lọ síwájú tí ó fẹ́ kí Yorùbá ní òmìnira kò ní di 2023. ẹ ṣeun bàbá àdúpẹ́ lọ́wọ́ yín lórí ètò gbogbo tí ẹ ní lọ́kàn láti ṣe àbí tí Elédùmarè fi yín lọ́kàn láti kó àwa ọmọ Yorùbá délẹ̀ lérí láṣẹ Èdùmarè gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ ẹ wá nífẹ̀ẹ́ mi yín di o ẹ nífẹ̀ẹ́ mi ọmọ di ẹ nífẹ̀ẹ́ mi ìyàwó di gbogbo àwa ọmọ Yorùbá tàdẹ̀já látìlẹ́yìn yín àwa náà ìgbà tí ìṣù bá ti máa jiná gbogbo alájọ máa jẹ́ tó ẹ ṣeun bàbá àdúpẹ́ lọ́wọ́ yín Elédùmarè ò ní padà lẹ́yìn yín. ẹ káàbọ̀ padà gbogbo àwa ọmọ Oòduà nílé lóko lẹ́yìn odi ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu bàbá wa akọni òòṣà olóyè Sunday Ìgbòho wọ́n ní kẹ́jẹ́ ká fìfẹ́ bára wa lò ìfẹ́ ni wọ́n ń pè ní Oòduà nínú ìfẹ́ láti lè ṣàṣeyọrí nínú ìfẹ́ láti lè ja ogun àjàyè ogun ò ní jà wá nílẹ̀ Oòduà torí ogun ò kì í jà kó kádìyẹ tó ń tẹ̀yìn ogun ò ní jà wá àní rógun ìdààmú o gbogbo ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ẹrù tí abiyamọ ò kì í tú wọn ní gbé ká ẹnì kankan wa mọ́lé kó tó tún dọjọ́ mẹ́jọ tá a máa pàdé lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá ire owó ire ọmọ àlàáfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ a máa jẹ́ ti gbogbo wa o ire o ire kàbìtì.